أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله الحمد لله رب العالمين. mo kí gbogbo ẹ̀yin bàbá wa tí ẹ wà ní inú AMCON yìí, bẹ̀rẹ̀ látòrí bàbá wa chairman, ọlọ́run ọba Allah kó túnbọ̀ bá wa ṣe àlékún ẹ̀mí gúngùn fún yín, kọ́lọ́n jẹ́ kí ẹ rí arúgbó ẹ̀mí lò, gígùn ẹ̀mí àlàáfíà ọlọ́run kó bá ṣe fún yín. Bàbá wa Dr. Bunyamin Alálàyé Bánirẹ́, bàbá ẹ̀mí gúngùn àlàáfíà ọlọ́run bá wa ṣe fún yín. Ipa tẹ́ kó nínú Islam lórí ọ̀rọ̀ comparative tá à ń sọ̀rọ̀ yìí, bàbá kì í ṣe kékeré. Bàbá wa Alálàyé, ipa ńlá ni. Ọlọ́run ó jẹ́ kẹ́ túnbọ̀ rí arúgbó ẹ̀mí lò lágbára ọlọ́run. Bá a ṣe ń wò yín wájú, àní wò yín ká máa bú sẹ́kún lágbára ọlọ́run, ọlá àjọkọ̀ ṣoṣo ọlọ́run. Bàbá wa tí wọ́n jẹ́ Dr. Daoud Àmọ́ Alága, bàbá ọlọ́run jẹ́ kẹ́ pẹ́ fún wa, ẹ̀mí yín ó gùn. Nǹkan tí mo mọ bàbá wa Àmọ́ Alága fún tó clear dáadáa, bàbá ò láìkí wàhálà, bàbá ò láìkí ibi tó bá ti ń fa kéèyàn kan máa fa wàhálà lọ́tún lọ́sì. Ẹ̀gbọ́n sọ pé ẹ̀gbóhùn bàbá wa Àmọ́ Alága ni ẹni tó bá close mọ́ wọn, bàbá ò láìkí gbogbo orú nǹkan báyìí, gbogbo nǹkan tá à ń fa yìí wọn ò láìkẹ́ rárá, ẹni tó bá close mọ́ wọn dáadáa. Sódà bẹ́ẹ̀ náà ni bàbá wa Professor Lákin Akíntọ́lá, ọlọ́run jẹ́ kí ẹ̀mí yín gùn. Ipa tí Professor tí wọ́n ń kó nínú Islam, ọ̀pọ̀lọpọ̀ ò lè dayadé o, wàláhì ọ̀pọ̀lọpọ̀ ò lè dayadé. Tí mi bá jálùyàn èyàn ó sá lọ yányán ni. Gbogbo àwọn èèkàn ńláńlá yìí tán ti kópa tó ń fi àwa tá wà lẹ́yìn lọ́kàn balẹ̀ pé tó bá tiẹ̀ fẹ́ dé aláwọn tó lè gbé wá ń jà wájú. Àwọn bàbá yìí náà ni nínú ọ̀rọ̀ àwa tá wá jà wọn mọ́ tó wà látẹ̀lé wọn, ọ̀rọ̀ wa ń dáwọ̀ lẹ̀ láàrin wọn. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ọ̀rọ̀ wa ló ń dáwọ̀ lẹ̀ láàrin wọn yìí tó fẹ́ sọ wọ́n dọ̀tá ara wọn láti iye ọdún tó ti ń bá bọ̀, tọ́rọ̀ wa fẹ́ wá sọ wọ́n di ẹni tí wọ́n máa tàwọn síra wọn. Ó yẹ kí àwa àtẹ̀lé tá ń bọ̀ náà ta máa ń gbé ọ̀rọ̀ lọ bá wọn lọ́tún ló ṣe pé chairman ẹgbọ́ ilé, chairman ẹgbọ́ ilé. Ẹ jẹ́ káwa náà ronú sí ọ̀rọ̀ ara wa ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ṣé wá rí ibi tọ́rọ̀ dé dúró sí òun náà ni pé kí gbogbo wa ká panupọ̀ nínú platform yìí. In fact, tí ẹ bá wo voice tí Ustaz Àgbétì release lánàá, kọ́lọ́run ọba mi kó bá mi ṣe dáadáa fún wọn. Ẹni tí mo mọ̀ dáadáa ni Ustaz Àgbétì, ó tá a close dáadáa tí mo sì mọ̀ wọ́n. Kò sí ìfẹ́ kankan tí Ustaz Àgbétì lè ní sí ẹ tó bá ti kọlu ẹ̀sìn. Ustaz ò ní bẹ́ẹ̀ ṣọ̀rẹ́, Ustaz Àgbétì ò ní bẹ́ẹ̀ ṣọ̀rẹ́ tó bá ti kọlu ẹ̀sìn. Ṣùgbọ́n bó tilẹ̀ ń kó mọ́ ní ìwọ míì tó bá ní, Ustaz Àgbétì ò ní ṣàbòsí pẹ̀lú ẹ. Wọn ò ní ṣàbòsí pẹ̀lú ẹ, wọn ò dúró déédéé, wọn ò pín ọ̀rọ̀ yẹn lọ́tọ̀ọ̀tọ̀ ni. Ó ní ọdún tí Ustaz Àgbétì àti Ustaz Jamiu ò ti jọ ṣe papọ̀ mọ́. Ìgbà mò ń gbọ́ voice wọn yẹn lèmi náà ronú pé ọdún yẹn máa ti tó bẹ́ẹ̀ lóòótọ́. So that ẹ má jẹ́ ká rí pé tí ọ̀rọ̀ kan bá ti gbé ẹnìkan, àwa wò pé bóyá ẹni yẹn ní interest. Mo kí bàbá wa Adéríbigbé, bàbá ọlọ́run jẹ́ kí ẹ̀mí yín gùn ká sì jọ ṣe pẹ́. Gbogbo àwọn tẹ́ ń wò lórí platform yìí, bàbá a ti wà pẹ̀lú àwọn bàbá yìí ti pẹ́. Ẹgẹ́ tì mí, nǹkan tẹ́yìn ò sì rí ọ̀pọ̀lọpọ̀ wa lórí, nǹkan tẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ wa lórí. So that gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, ìwà tí ẹnìkan bá ti wù sí wa pẹ̀lú ìkórìíra ta ti ní sí, táwa náà bá tún wá ṣe nǹkan míì fún tó tún jẹ́ ẹ̀ṣẹ̀ tí ẹ máa dúró, tó ṣẹ̀wà máa dúró lórí ẹ̀ nípa wa, tiwa náà máa dúró lórí ẹ̀. Èyí táwa náà bá ṣe sí ó máa dúró lọ́dọ̀ wa nípa ẹ̀. Ọlọ́run ọba ìṣọba tí ń ṣàbòsí. Òun ló fi dájú pé èmi ń tèmi, mi ò ní gúrùpù kankan tí mo belong sí. Mo dá dúró ni, bẹ́ẹ̀ mi bá ṣe rọ́rọ̀ ni ṣe máa sọ. Kò sí bí mo ṣe lè nífẹ̀ẹ́ tó tí mi ní sòdodo fún ẹ. Kí n nífẹ̀ẹ́ màá sòdodo fún ẹni, èmi ò rán yàn ṣẹ́. Bọ́lọ̀ ṣe dé mi nìyẹn. Sódà gbogbo nǹkan tí bá ti rí lódodo mi ìdẹ ní ronú pé mo fẹ́ ṣàbòsí kan fún ẹ torí pé màá bọ́ lọ́wọ́ bá mi pàdé. Nídìí èyí, ẹ̀yin bàbá wa mo bẹ̀ yín. Ustaz Àgbétì ti sọ̀rọ̀ tó lè mójútó gbogbo àwọn ọ̀rọ̀ tí Ustaz Àgbétì sọ yẹn. Tẹ́lómi sọ pé ẹnìkan pè mí pé Ustaz Àgbétì sọ̀rọ̀ kan pé àwọn lọ dá mi sílẹ̀. Ustaz Àgbétì wo ni ó lọ dá ẹgbẹ́ mi sílẹ̀? Níbo ló ti ráyè? Iṣẹ́ tó ń bẹ lọ́wọ́ ẹ̀ gan, agídí gan ló fi ń dá sọ̀rọ̀ ní orí platform yìí. Èmi tí mo mọ commitment ọmọ ẹ̀, agídí gan ni, kò ráyè bó ṣe wà yìí. Gbogbo tó ń dá sí yìí náà pé kí nǹkan má bàjẹ́ ní sẹ́wọ́n bá súnmọ́ra wa jura wa lọ. Gbogbo ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ ẹ má wulẹ̀ dára yín láàmú. Àgbétì lèmi súnmọ́, Àgbétì lèmi súnmọ́. Àwa méjèèjì kẹ̀dẹ̀rí bá ṣe súnmọ́ra wa àjọ láìkì àbòsí ni. Òun ló fi dájú pé ibi tí Àgbétì bá dúró sí
lèmi ò dúró sí. Àgbétì ò wá lè sọ nǹkan kan tó rọǹgì o kí wọ́n á dúró pé nítorí àgbétì ti sọ nǹkan tó rọǹgì kí wọ́n á ní òun ni màá sọ. Tèmi náà bá dẹ̀ sọ nǹkan tó rọǹgì èmi àtàgbétì gan máa ń fà á mọ́ra wa lọ́wọ́ àfàjá bá a ṣe close tó a máa ń fà á mọ́ra wa lọ́wọ́ àfàjá bẹ́ẹ̀ nítorí pé Ọlọ́run ti fi ẹ̀jẹ̀ ìfẹ́ bí ìgbà tó já sí pé wọ́n jọ bí wa níbì kan náà. Tàbá dẹ̀ wọ àwọn àgbétì yìí aṣíwájú wa náà àwọn tún senior wa lọ́dọ̀ Adébọ̀wálé sódà bí gbogbo wa ṣe tẹ̀léra wa ń bẹ̀ nìyẹn. Sódà nídìí èyí tí a bá wá wò ó sìn ẹ̀bẹ̀ tèmi ó kọ̀ bẹ̀ gbogbo wa òun náà ni pé mo ti sọ fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá yẹ pé a bá máa ń gbọ́rọ̀ síra wa lẹ́nu náà ni mo ní ọ̀rọ̀ tó bá relate mọ́rọ̀ Ustaz Jamiu sọ̀rọ̀ Ustaz Jamiu sọ̀rọ̀ ẹ lọ gé fídíò wa ẹ gbé wa ẹ wá sọ pé nǹkan báyìí ló sọ o ó lóun ó wà dá nǹkan rú o ó lóun wà ṣe kíní o ẹ fi ń create wàhálà sí wa lọ́rùn nu platform yìí ni. Ẹ jẹ́ kí Ustaz Jamiu sọ̀rọ̀ ẹ má ka ọ̀rọ̀ wọn yẹn sí ṣe báwọn náà sọ káwa dẹ̀ ṣètò abẹ́ lọ ṣe program ètò tiwa ni pé ká pe security abẹ́ ṣe program o kò síbi kankan ta ti fẹnu kò ipe a expel Ustaz Jamiu kó nínú AMCON ìyẹn ni ká kọ́kọ́ lọ ha kúò kò sí ń bẹ̀ ókè sígbà tá a bá sọ pé a expel wọn kúò ní nǹkan tí Ustaz Jamiu wá ń sọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn tá a sọ pé àfẹ́ tán bá wá padà síbẹ̀ àbí tá a sọ pé irú àwọn lẹ́tà tá à ń kọ yẹn táwọn ọ̀tá Islam mú tán ló against òun náà particularly tí a ti sọ pé òkè o kò kí Ustaz Jamiu ò ṣe mùsùlùmí mọ́ o kán wá ló against tiẹ̀ ṣé òkè ṣé a believe pé inú àwa kan máa dùn náà ni so that lórí ọ̀rọ̀ Ustaz Jamiu kì í ṣe pé bóyá ẹnìkan kan ó wà pẹ̀lú Ustaz Jamiu ó ti ń lọ bí ọdún kan sí tèmi wọ́n ti sọ̀rọ̀ gbẹ̀yìn ẹni tó bá súnmọ́ wọn kó bí wọ́n léèrè ṣùgbọ́n a lè rí nǹkan tó wrong ipe ilé yóò da ká ṣe sẹ́dá ara wa ká wá gbà bọ́rọ̀ tí wá ṣe rí nìyẹn bí Malam ṣe wà yẹn bí Malam Yusuf ṣe wà yẹn àwọn èèyàn tó mọ̀ mí dáadáa wọ́n kí understand mi ọ̀gá ó fẹ́ kú nítorí ẹni yìí ni bí mi ṣe máa ń ṣe pẹ̀lú wọn pẹ̀lú nígbà tí a bá wà nù nàkọ́m yóò àwọn èèyàn máa ń wò àwọn kan sọ̀rọ̀ kanjọ́ kan mo gbà mọ́ ọwọ́ lọ́wọ́ mo jà ní ẹnìkan sọ pé Ustaz Jagunmolu yìí ó dàbí èèyàn ní bẹ̀gbẹ́ yìí ṣe ń fẹ́ràn àwọn èèyàn yín wọ́n fẹ́ràn yín bẹ́ẹ̀ èmi wá ní kò sẹ́ni tí ò fẹ́ràn èmi ò mọ̀ pé ẹnìkan kan ò fẹ́ràn mi tọ́lọ́ bá ti fẹ́ràn mi alhamdulillah. Nídìí eléyìí àwa ní program wájú àwa ń jẹ́ kọ́rọ̀ issue Ustaz Jamiu tí ò yẹ ká discuss káàbọ̀ máa bá program lọ àwa ń jẹ́ kó create wàhálà nígbà ìjọ táwa sọ pé a fẹ́ ṣe program lọ́jọ́ kan yẹn ẹ má gbàgbé o fídíò kan tí mo rí tí Ustaz Jamiu ṣe ẹ má gbàgbé o Ustaz Jamiu ní àwọn ní lecture níjọ́ sátidé yẹn níbì kan Ustaz Jamiu adé máa bá lecture lọ níjọ́ sátidé yẹn ẹ̀yin dẹ̀ mú ọ̀rọ̀ Ustaz Jamiu ẹ fi dáwọ̀ lẹ̀ ipe ẹ fẹ́ kí wàásì máa tẹ̀síwájú lọ kí gbogbo wa kájọ gbé yẹn kájọ ronú sí kájọ máa wòwò ipe ṣé ó dà bẹ́ẹ̀ so that ara àwọn nǹkan tèmi fẹ́ sọ ni ẹ má bínú pé voice note mi yìí ó gùn jù ó ti gùn jù tèmi ṣùgbọ́n ẹ má bínú pé ó gùn jù oòrùn tó ràn yìí ó sì tú aṣọ gbẹ gbogbo nǹkan tó jẹ́ àáwọ̀ ńlẹ̀ ẹ jẹ́ àjọ ṣe kínní eléyìí tá a ti ṣe ní mistake tá a sọ pé kò ń ṣara nǹkan tá a jọ fẹnu kò sí ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ ká yọ kó ń bẹ́ẹ̀ ká tẹ̀síwájú ká progress lórí iṣẹ́ olóore tá à ń ṣe lọ. subhana rabbika rabbil izzati amma yasifun assalamun ala mursalin alhamdulillahi rabbil alamin.